mélòó ni mo fẹ́ sọ fún ẹ wípé mo máa dá owó olówó padà. O lè dá owó yẹn padà. Kí ló dé kí ni tiẹ̀? Owó tó wo mo ń sọ fún ẹ pé owó tí Ọlọ́run gbé wá fún ẹ ìbùkún nìyẹn. Kékulé ẹgbẹ́ kó sọ fún toko káàdọ̀ gbọ́ kúrò fún ọbẹ̀ mi ò owó yìí máa dá padà fẹ́ ní kí irọ́ ló pa irọ́ ló pa ṣé ìlọ́kọ ni àbí wọ́n. ṣé ìṣèfì ó mú èyí ṣe ẹ́ bó gbé owó alẹ̀ nínú ọ̀rẹ́ bẹ́ẹ̀ tó bó dìmọ̀ fi owó kòkó owó gbèsè òun bàmúdúmúrà ẹ ní ìlú òyìnbó bó lè gbé owó alẹ̀ ó dìdí ṣòro kó ẹ. $25,000 tó gbé wọnú lé nínú black and red bag òun la wá gbà so wá dẹ́kun cooperate pẹ̀lú wa. What is this? Ìwọ ṣáà ti fẹ́ mi ní gbogbo feedback fi yókùn lẹ̀ fún mi. Tójú bá wá yẹ jù o. Ohun ò lè yẹ.